Oh, ibikíbi tí ọwọ́jọ́ ètò wa yìí tó bá ti ń bá yín lálẹ́ yìí, a kí yín tológun, a kí yín tẹ̀ṣọ́, a kí yín kú ọ̀rọ̀ ìlú, a dẹ̀ kí bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tuntun. Àsìkò tí nílẹ̀ Yorùbá eku ó mọ ké bí eku, bẹ́ẹ̀ ni ẹyẹ ó mọ ké bí ẹyẹ, ọmọ èèyàn náà ó mọ fọ̀n bí ọmọ èèyàn, aboyún ilé ó mọ bítibítire, àgàn ó mọ tọwọ́ àlàbòsùn, wọ́n mọ rí nkímọlá, àdúrà gbogbo oníkálukú wa ó mọ gbà, ìlú ó rọ̀ yóò rọjú fún gbogbo wa lásìkò bàbá wa Aláàfin tuntun Ọ̀wọ́adé Akeem Abímbọ́lá. Ṣùgbọ́n wuyewuye kan bẹ láti bí ìjẹrin síjẹta sánà wàá sóde tá a wà nínú rẹ̀ lórí atẹ́gùn lórí ẹ̀rọ ayélujára, táwọn ọmọ aládé bẹ̀rẹ̀ sí ní táwọn síra wọn, èmi ò jọ́ ìwọ ò jù mí, èmi ò jọ́ ìwọ ò jù mí, lóníkálukú sàǹbá kiri, bẹ́ẹ̀ ni wọ́n ń tọwọ́ bọ̀tàn, olúkálukú wọn ò sì rídìí òdodo kankan fi múlẹ̀ pé ìdí rèé tí lágbájá fi ju lágbájá lọ. Olúkálukú kan sáà ń sọ àrọ́bá bàbá àtàn, wọn ní báwọn ṣe bá lẹ́nu àmọ́ bá wọn nu, bí bàbá wọn ò tiẹ̀ parí, bó parí bí ò parí wọn ò fẹ́ mọ̀, ṣùgbọ́n báwọn ti bá lẹ́nu bàbá wọn nu. tó adúpẹ́ fọlọ́rọ̀ ọba ògóògó, ọba àjíkí ọba fẹ́rẹ́fẹ́rẹ́, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ́yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́gbòbò tí fi yọmọ ẹ̀ náà fìn. Adúpẹ́ o, ó jẹ́ ká rí tòní yìí náà láti dá sí. Mo sì bá ọ̀rọ̀ sísọ nílẹ̀ Yorùbá, torí Yorùbá lórúkọ tí wọ́n ń pe ọ̀rọ̀, òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ a máa fa obì yọ lápò, ọ̀rọ̀ sì máa fa ìdàyọnú àkọ̀, ó sì lè fa ọfà yọnú apó. Ibi tọ́rọ̀ lágbára sínú, eléyìí tó burú ń bi ọ̀rọ̀ àwa ò ní bá wọn sọ, eléyìí tó burú ń bi ọ̀rọ̀ tá a sọ lálẹ́ yìí gbogbo títí bá ń gbọ́ òní di lágbára Elédùmarè, a ní rí láburú o. Kókó jùlọ ó ní pé àwa wá láti wá pẹ̀tù sáwọ̀ ni, àwa ò wá láti wá dákúnjà. Ṣùgbọ́n tí ìbéèrè wa bá fẹ́ dàbí ìjà, ẹ dákun ẹ fọwọ́wọ́nú, ẹ bá wa gbé mì, bó ti rí làwa fẹ́ sọ. Àwa ò ní fi ẹ̀kọ́ àní mọ̀ fi tanná fúnra wa, àní pàfin ládùn bí àrán. Ara àwọn ìtànkìtàn táwọn èèyàn pa kalẹ̀ tá à ń pariwo pé tí wọ́n bá dá ìtàn padà sí history padà sí schools wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ kátúnṣe ó wà lọ, especially ìtàn Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe ẹ jẹ́ kó wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mò ń sọ tipẹ́tipẹ́ pọ̀pọ̀lọpọ̀ gan ò mọ bóun gangan ṣe jẹ́, òun tí ń sọ̀rọ̀ kò mọ bóun alára rẹ̀ ṣe jẹ́. Kọ́kọ́ wádìí ara rẹ̀, ìwọ tó defend ilẹ̀ Yorùbá, kọ́kọ́ lọ wádìí ara rẹ̀ ná, pé bóun ni wọ́n gangan ti jẹ́. Ṣé kìí ṣe tápà ni ọ́? Ṣé kìí ṣànàgó ni ọ́? Ẹ̀mí ọmọ akẹ́ni kan wọ́n lè bí ọ sínú ìlú kan kẹ́jẹ́ rẹ̀ máa wà láti ìlú náà. Wọ́n á máa bí ìyẹn nínú ìlú kan tẹ́jẹ́ rẹ̀ yìí sì ṣe ìlú náà. Ibi tọ́pọ̀lọpọ̀ ò ti gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí nìyẹn, tí wọ́n mọ fárígá, torí ẹ̀ ni Yorùbá ní rọra ṣe ilẹ̀ a máa yọ ọ̀yàn. Gbogbo téèyàn ó sọ láyé kéèyàn máa wà very careful pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ ló burú jù, kì í sábà tán. Eléyìí tí máa tán lélẹ̀ tá a bá sọ sẹ́ni tí kì í bínú.
tó dẹ̀ jó ní làákàyè èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá sọ sẹ́ni bínú èèyàn tí ìtún wá ṣe ní làákàyè èèyàn kò ní tán o torí pé yóò máa fi ọ̀rọ̀ náà ránró tó bá bímọ yóò pè jókòó pé ọ̀rọ̀ lágbájá tí lágbájá sọ níjọba báyìí rè torí ẹ̀ la fi máa sọ̀rọ̀ àwọn tí sì máa bínú tí wọn ò làákàyè gbọ́rọ̀ sí àwọn pọ̀ jù nínú ẹ̀dá about 97% wọn ní bẹ nínú ẹ̀dá torí ẹ̀ tá a bá rọ̀rọ̀ tí bá ń gùn wá gèlègèlè ẹja gbé mi ká wá bí tá a sọ sí kọ́rọ̀ mọ́ bá a ṣàkóbá àrìn àjò wa torí ẹ̀ làwa ṣe wá sórí ìkànnì lálẹ́ pípa yìí. A lot of things ṣẹlẹ̀ lórí atẹ́gùn ẹni tí kì í bá ti sọmọ Odùduwà tó bá jọba kì í sọba ní ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yin Yorùbá mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn ìbéèrè gbogbo ẹ̀dá tí ì bá ti sọmọ Odùduwà tó bá wá jọba ṣé kì í ṣe ọba lẹni náà ṣẹrú ni ó dáa ká gbọ́ èdè tá à ń sọ lẹ́nu yìí dáadáa Yorùbá kì í ṣe gbogbo ẹni tí ń sọ ló gbọ́ o èdè tá à ń sọ lẹ́nu yìí tá à ń pè ní Yorùbá kì í ṣe gbogbo ẹni tí kéèyàn ó kọ làṣẹ̀kẹ́ báyìí ó lè má gbọ́ wá kí n pa ọ́ ní èdè Yorùbá torí ẹ̀ Yorùbá ló le jù ní gbogbo nǹkan bàbá wa kan àṣà kan tí máa ń dá nígbà tí wọ́n wà láyé wọ́n ní tá a bá fi lè sọ fún èèyàn wípé Yorùbá ò yé èèyàn ó lè kórìtọ̀ ń bẹ́ wù lẹ́ẹ̀bẹ́ kó máa jà tá a bá fi lè sọ fún ọ bẹ́ẹ̀ ìtàn sọ fún ọ ní pórí rẹ ò pé ó túmọ̀ sí pé ní tí Yorùbá bá yé dáadáa nítorí rẹ pé ni Yorùbá máa yé ṣé Odùduwà nìkan ni ó ní orí àpèrè Ifẹ̀ ìbéèrè mi kejì nu gbogbo tó fẹ́ ṣe lẹ́nu ìbéèrè ni ẹ̀yin òpìtàn ilẹ̀ Yorùbá mò ń dàrẹ́tì ìbéèrè sí yín mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn torí tẹ́ ẹ bá dáhùn Ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbiná níbi tá à ń bá ọ̀rọ̀ yìí lọ ṣé Odùduwà nìkan ni ó tọ́ sí àpèrè Ifẹ̀ ìyẹn jẹ́ ní ìkejì nígbà tí Odùduwà jáde kúrò nífẹ̀ tó jagun lọ sí àwọn pàtì North Africa torí ìgbédìde ọmọ ogun ni wọ́n gbé dìde kúrò nífẹ̀ wọ́n rán Odùduwà lógun ní Ifẹ̀ ló rán Odùduwà lógun ẹ máa tẹ́tí kẹ́ máa gbọ́ dáadáa wọ́n rán àwọn ará Ifẹ̀ àwọn òtù Ifẹ̀ àwọn àgbààgbà Ifẹ̀ àwọn ni wọ́n gbé Odùduwà dìde nítorí pé ìdílé wọn nílé Ọ̀rá Ifẹ̀ jagunjagun ni wọ́n wá gbé Odùduwà dìde nígbà tiẹ̀ pé wá lọ dìfẹ́ǹdì àwọn tẹ́rítìrì báyìí tó jẹ́ tẹ́rítìrì tí Ifẹ̀ ń control nígbà yẹn torí tá a bá ń pe Ọ̀yọ́ ní empire ẹja máa bira wa léèrè pé ṣé empire mi ò tí ì wá ṣáájú Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá pẹ̀lú ọjọ́ orí tí ń bẹ lórí ilẹ̀ Yorùbá ṣé empire mi ò tí ì wáyé rí empire mi ò bá tí ì wáyé rí ó ṣe wá jẹ́ pé Ifẹ̀ kan náà ló control Togo Ifẹ̀ kan náà ló control Benin Republic Ifẹ̀ kan náà ló control Ghana Ifẹ̀ kan náà ló control títí wọ Egypt torí tí Ifẹ̀ ò bá control gbogbo tẹ́rítìrì yẹn wọn ò ní gbé Odùduwà dìde kó lọbẹ̀ inú mi sì dùn Odùduwà lọ ó fakọyọ ó sì padà wálé Ifẹ̀ ìgbà tó padà wálé Ifẹ̀ ṣé kò bá ọba míì nífẹ̀ ní tó ti jẹ ìtàn jẹ́ àmọ̀ pé overthrow ọba tó wà ń bẹ̀ ni ó fa àdìgbọ̀n pẹ̀lú àwọn ọba tó wà ń bẹ̀ torí pé jagunjagun ni
ó sì install ara rẹ̀ as ọba. Nígbà tó install ara rẹ̀ as ọba, lára àwọn ọmọ Odùduwà ni Ọ̀rànyàn ṣe. Ọ̀rànyàn jagunjagun lòun náà, Ifẹ̀ máa rán òun náà ń ṣẹ́ ni bí wọ́n ti rán bàbá rẹ̀ náà ń ṣẹ́. Ọ̀rànyàn yìí ló wá lọ tẹ ibùdó ogun sí Ẹyẹhó tí wọ́n ń pè lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ ọjọ́un, Ọ̀yọ́ ọjọ́un, Ọ̀yọ́lé, ilé tó tú. Ọ̀rànmíyàn ló lọ tẹ̀bẹ̀ dúró pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀, ibẹ̀ ló fi ṣe war camp. Ó sì bímọ síbẹ̀. Ṣùgbọ́n ìtàn ò sọ fún wa pé Ọ̀rànyàn jọba sọ́yọ́. Nínú ìtàn ìrìn àjò Ọ̀rànmíyàn, ìtàn ò sọ fún wa pé ó jọba sọ́yọ́. Ọba àkọ́kọ́ lọ́yọ̀ọ́ ni ọba Àjàká tó ń pè ní Dàda Àjàká, ẹ̀gbọ́n Ṣàngó. Òun ni tí wọ́n bá fẹ́ ka ọba lọ́yọ̀ọ́, òun ni wọ́n kọ́kọ́ kà, Àjàká. Òun lọ́ba àkọ́kọ́ lọ́yọ̀ọ́. Ọba tó sì jẹ́ sí kejì lọ́yọ̀ọ́, òun ni Ṣàngó Ewélérè. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ Ewélérè, Ewélérè lórúkọ tí Ṣàngó jẹ́. Ikú tí jágbe mọ́ ni kó tó pa ni. Ìtàn tún jẹ́ ó yé wa wípé lára bí Ṣàngó ṣe máa rúùfín lẹ́nu, tí máa rúùfín nímú, pé àwọn agbára tí fi ń ṣàn àrá, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló padà wá lé Ifẹ̀ tó wá kọ́ nínú agboolé wọn nífẹ̀. Níbo ni Ọ̀rànmíyàn ti wá tó ṣẹ̀dá àwọn ará Ọ̀yọ́? Ilé Ifẹ̀. Èmi ò mọ ibi tí ọmọ ti wá jọba tí ó wà máa pé orí àpèrè bàbá tòun ó kéré sórí àpèrè tòun. Èmi ò gbọ́ rí. Téèyàn bá gbọ́ Yorùbá tá à ń sọ yìí dáadáa, kò nídìí kí wọ́n sọ jáde. Wọ́n ní ojú ló mọ ohun tó yónú. N tó mú Ọ̀rànyàn padà wá lé Ifẹ̀ wá jà fún àpèrè bàbá rẹ̀, òun náà fẹ́ jọba, tó jẹ́ pé ibẹ̀ náà lẹ̀mí rẹ̀ bọ́ sí. Ó túmọ̀ sí pé àpèrè Ifẹ̀ ju ti tọ̀yọ́ lọ. Kò nídìí kí wọ́n sọ fún yàn. Àpèrè Ifẹ̀ kì í ṣe ẹgbẹ́ àpèrè Ọ̀yọ́, ẹnu tèmi náà gbà á. Èmi sọmọ Ifẹ̀, mi sì sọmọ Ọ̀yọ́. Ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tí ò bá ti wá látọ̀dọ̀ Olúwa báyìí, à ń tan ayé ni pẹ̀lú gbogbo tá à ń bá ń sọ. À ń tan ayé, à ń sọ àsọdùn káyé ó lè rẹ́rìn-ín, à ń ṣe kọ́mẹ́dì. Mo fẹ́ kẹ́ máa tẹ́tí, kẹ́ máa bẹ̀lẹ̀ jẹ́, kẹ́ máa gbọ́ Yorùbá mi dáadáa. Àpèrè Ifẹ̀ kì í ṣẹgbẹ́ àpèrè Ọ̀yọ́ o. Èyí sì sọ nǹkan kan lénìí, mo fẹ́ kẹ́ lọ máa tẹ́tí, kẹ́ máa gbọ́ Yorùbá. Kì í ṣe ẹni tá bá pè lọ́yọ̀ọ́ nìkan ló gbọ́ Yorùbá. Wọ́n lè bí èèyàn níjẹ̀bú tí ó gbọ́ Yorùbá já ará Ọ̀yọ́ lọ. Ẹ̀bùn ni Yorùbá ìgbígbọ́. Yorùbá tẹ̀ ń wò tá à ń sọ lórí ahọ́n yìí, ẹ̀bùn ni. Mo pàdé ará Ìlọrin tó gbọ́ Yorùbá já ará Ọ̀yọ́ lọ. Sùfà tó bá ti jẹ́ Yorùbá, ẹ̀bùn ni. Kí ló dé tí Ọ̀rànyàn tí ò dupò Ọ̀yọ́ tó lọ jà nílé Ifẹ̀, òun fẹ́ jọba nílé bàbá rẹ̀? Mo sọ ọ́nà àwọn àtàn mi kan, mo ní Ọ̀rànyàn mú Ifẹ̀ bí ilé, ó mú Ọ̀yọ́ bí oko iṣẹ́. Àwọn ọmọ bíbí inú rẹ̀ ló sọ Ọ̀yọ́ dilé, náà sọ dìlú tó lókìkí. Àwọn ọmọ bíbí inú Ọ̀rànyàn ni. Àìṣe dáadáa ara ayé ní ọmọ jẹ́ ká máa rántí ara ọ̀run. Tára ayé ò bá ti ṣe dáadáa, ó di ká máa fi wé pé ńgbà tí lágbájá sì wà láyé èèyàn dáadáa ni. Tára ayé ò bá ti dáadáa mọ́ ní máa múra àwọn ọ̀rọ̀ báyìí jáde lórí ahọ́n èèyàn.
nínú ìrìn àjò mi Ọ̀yọ́ ni mo ṣe wádìí rẹ̀ jù. Mo wádìí Ọ̀yọ́ gan. Mo wádìí ẹ̀ torí kí empire tó lè fọ́, ṣe mọ̀ pé Rome náà lo empire rí, ó dẹ̀ ṣe remain dọ̀la. Kí ló dé tí empire yẹn fi fọ́? Kò sẹ́ni tó ṣèwádìí èrè nílẹ̀ Yorùbá yìí. Àwọn èèyàn kan wọ́n sọ káti ni wọ́n mọ̀ sọ̀tàn kìnnìkan ó ní tó mú empire yẹn wó. Mo ti sọ̀rọ̀ lọ́bẹ̀ but comprehensive one ó ń bọ̀ ǹjọ́ kan màá gbé wá tẹ́rù ti bà yín. Etí máa kọ̀ sí ẹ̀rí ní àwọn ọ̀rọ̀ àsọjáàmù. Ká sọ̀rọ̀ ká máa rò pẹ́lú omi náà mọ kò lésì tí ó fọ̀. Àsọjáàmù ọ̀rọ̀. Ká sọ̀rọ̀ gbà tẹ́pẹ́ àwa nìkan lọ́lọ́run dálé ayé fún. Tó wú Ọ̀yọ́ nù. Mo ti sọ rí nínú àwọn fídíò mi kan. Mo ń bọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ayọjọ́ ilé tó wà nílẹ̀ yìí náà. Ara àwọn evidence tẹ́ fi mọ̀ pé Ilé Ifẹ̀ kì í ṣe ìlú kékeré. Ìjà dé wáyé láàrin ìlú kan nílẹ̀ Ìjẹ̀bú ní around 18th century to 19th century. Ìjà dé ní agbára tó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ tí ò tí tó 200 years ni o. Kò tí ju 200 to 230 years lọ. Tọ́rọ̀ náà wáyé. Ìjà dé ló wáyé láàrin ìlú méjì síra wọn. Léríà Rẹ́mọ side ni ìjà yẹn ti wáyé nílẹ̀ Ìjẹ̀bú. Ogun tó le ní tí wọ́n para wọn lọ́mọ gan nítorí adé. Ogun yìí wá ń dí ọrọ̀ ajé káràkátà àwọn òyìnbó tí wọ́n ń wá ṣàtìpó nílẹ̀ wa ń bí ilẹ̀ Yorùbá ń dí lọ́wọ́. Ogun yìí dí wọn lọ́wọ́ tó bẹ́ẹ̀ gẹ́. Òyìnbó yẹn láti fọ́sà rẹ̀ wá sóde Ọ̀yọ́ láti wá bá Láàfin. Ó sọ̀rọ̀ sálàfin gan pé ó dẹ̀ ń wọ àwọn ọmọ rẹ̀ wọ́n dẹ̀ ń para wọn sójú ogun. Kí ni ìṣòro tán ní? Aláàfin wa béèrè lọ́wọ́ òyìnbó yẹn pé kí ni wọ́n ń jà fún? Wọ́n náà ń jà sí ordinary crown. Òun pè ní ordinary. Aláàfin ní tán jà sí òun ò lè dá sí. Adé ni wọ́n ń jà sí. Ẹ gbọ́ Yorùbá tí wọ́n ń sọ yìí dáadáa o. Mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́. Ẹ̀yin èèyàn mi. Torí ẹ̀ ni ò jẹ́ kí n fẹ́ sọ ní kí ni mo fẹ́ mọ̀ tó lẹ́sẹsẹ ní point by point. Aláàfin wa sọ èdè kan fún òyìnbó yẹn wípé kí ni wọ́n ń jà fún. Òyìnbó yẹn wá ní adé ni wọ́n ń jà fún. Aláàfin tó bá jẹ́ adé náà bá ń jà fún kì í ṣe kéèsì tòun ni. Ṣé ẹ gbọ́ dáadáa? Ó ní kì í ṣe kéèsì òun ni pé kéèsì Ifẹ̀ ni. Ifẹ̀ ní yanjú ọ̀rọ̀ aládé. Ẹ padà lọ Ifẹ̀ torí Ifẹ̀ ní olórí gbogbo àwọn wà. Wọ́n wá padà lọ sílé Ifẹ̀. Gbà tí òyìnbó yẹn dé Ifẹ̀, ó bá ẹ̀rù jẹ̀jẹ̀ tí wọ́n ń pè lọ́ọ̀ni pàdé. Ó bá Olúfẹ̀, ó bá ní ìbá ẹ̀rù jẹ̀jẹ̀. Ó mọ̀ pọ̀ bá ní tòótọ́. Odidi bíi hours tó ti wà níta tó fẹ́ rí Ọọ̀ni wọn ò jẹ́ ó rí. Because nígbà yẹn Ọọ̀ni kì í jáde kò dàbí tìsín táwọn Ọọ̀ni ti ń lọ patí. Bí tọrọ wàhálà ti wà nù làrífín tí ń fi ń wọlé. Pépélé ni àwọn Ọọ̀ni náà ó lọ patí, wọ́n lọ dó, wọ́n ṣayẹyẹ, wọ́n pàṣẹ nínú ṣọ́ọ̀ṣì ibikíbi tó bá sáré wọ́n ń lọ nísìn. Ní ò dáa o, but gbogbo ẹ̀ náà ló ní ìwọ̀ntúnwọ̀nsí torí irú àwọn nǹkan báyìí. Àwọn ìjòyè ṣà ń pàráàrò, wọ́n ń wọlé, wọ́n ń jáde. Òyìnbó yẹn wá wò pé títí pé ẹni tí ó yẹ ká rí tẹ́ẹ̀jẹ́ àrí táìmù ń lọ. Wọ́n dífá, wọ́n ṣètùtù, wọ́n yanjú gbogbo tó yẹ kí wọ́n yanjú kí wọ́n tó wá lọ bóyìnbó yẹn padà tó. Ọba ní akíọ, ọba kí ọ dáadáa. Ọba ní tóun bá jáde nínú bíi tóun wà yìí, àwọn nǹkan báyìí, àwọn nǹkan báyìí, àwọn nǹkan báyìí ní kí wọ́n ó ṣe. Òyìnbó lòun ó ṣe because it in the business tí wọ́n lọ́wọ́.
ó ná òyìnbó yẹn ní £3,000 nígbà yẹn. Ẹ wo 18th century sí 19th century kéèyàn ná £3,000. Ẹ wo owó tó yẹn tán fi lọ kan kinní kan bí ọkọ̀ bọ̀bìnì pákó tí wọ́n gbé Ọ̀ọ̀ni wọ̀ tí ó fi jáde. Nígbà tí òyìnbó yẹn gan rí Ọ̀ọ̀ni, òun gan ẹ̀rù bà á pé èèyàn lélẹ̀ àbálùjànú. Ẹ wádìí ilẹ̀ Yorùbá dáadáa kẹ́ tó máa tọrọ bọ̀ lẹ́yìn ẹ tó sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ wádìí ìlú tó ń pè ilẹ̀ Yorùbá dáadáa. Kí ìlú yìí tí ìbá ṣe àwọn olóṣèlú tí wọ́n bà gbogbo nǹkan jẹ́ bó ṣe rí, ìlú yìí ṣèlú tí èèyàn máa wọ̀. Ẹ mọ̀lẹ̀ Yorùbá. Ìwó tẹ̀ ń wò ń bẹ̀ yẹn tí Rashidi ń ṣe bó ṣe wù ń bẹ̀. Ìwó tẹ̀ ń wò yẹn téèyàn ò bá wọ Ìwó ń jọ̀hún, bóde tó wọ Ìwó ní tẹ̀sán bẹ̀, ó ní tó gbọ́dọ̀ mú dání ó tó lè wọlé sí Ìwó. Àwọn ilẹ̀ Yorùbá wá ní access lénìí, ẹ wá rò pé bẹ́ẹ̀ ló ṣe rọrùn nígbà yá má bá wa. Torí ẹ̀wọ́ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wádìí ohun gbogbo dájú. Wọ́n jò jẹ́ kọ́kàn máa sọ̀rọ̀ wọ́n tún máa fi gbogbo ara sọ. Vibration tẹ́ fi sọ̀rọ̀ ó ti go viral kọjá bí ọ̀rọ̀ yẹn ṣe tó. Wọ́n gbọ́ Ọ̀ọ̀ni jáde, òun ní lórí padà lọ pẹ̀tù sáwọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Rẹ́mọ. Ọ̀ọ̀ni ló parí ìjà yẹn. Ọ̀ọ̀ni ló yanjú ọ̀rọ̀ adé. Ìfẹ́ lọ bẹ̀. Mo kàn fẹ́ kẹ́ mọ tí Aláàfin sọ lórí ọ̀rọ̀ yẹn. Aláàfin ló wá pé gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátá pé ọba bá òun ó jáde lọ́la. Ẹni bá ní mo parọ́ kó kóòtù mi lẹ́niwẹ̀. Bàbá wa ó jáde lọ́la o. Gbogbo ọba ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dó sẹ́yìn odi ìlú tó ni ó fi lọ tí ó fi dé, torí kò jáde rí. Nígbà tí eégún wá fẹ́ jáde ni eégún àìwò. Wọ́n wá jáde, gbogbo àwọn ọba ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá wá jáde sẹ́yìn odi ìlú, odi ìlú wọn. Wọ́n wá ń ṣe ètùtù oríṣiríṣi pé Ọ̀ọ̀ni fẹ́ jáde lọ sí Rẹ́mọ tí ó lọ parí ìjà. Ẹni tó béèrè ọ̀rọ̀ fẹ́ gbọ́dí ọ̀rọ̀ ni o. Ó fẹ́ mọ bọ́ bí ọba afẹ́ ṣe kàǹkà tó ń lẹ̀ Yorùbá. Ó la sọ lọ́wọ́ ìyá àti ìparí ẹ̀ kékeré lẹ̀ ṣe ń gbọ́ yìí. Ọ̀ọ̀ni lọ Ọ̀ọ̀ni bọ̀. Nígbà tó Ọ̀ọ̀ni lọ Ọ̀ọ̀ni padà. Nígbà tó padà làwọn ọba tó padà sáàfin ní gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ lọ bèrè tán yẹn. I think it was 19th century lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ lọ wádìí ẹ̀, ẹ bá bẹ́ẹ̀. Tí Ifẹ̀ bá jẹ́ empire, ǹjẹ́ ẹnìkan wà tó lè mọ̀? Because tí wọ́n ń pè ní empire èdè òyìnbó ni. Èdè òyìnbó ni empire. Ifẹ̀ náà ti control orílẹ̀-èdè rí láìmọye. Ṣùgbọ́n nígbà tí Ifẹ̀ control, kò tíì sí òyìnbó tí ó pè ní empire nígbà yẹn. Ó jẹ́ iní. Kò sóyìnbó tí ó pè Ifẹ̀ ní empire nígbà tí Ifẹ̀ fi control. Ifẹ̀ ló lọ tẹ Ọ̀yọ́. Ẹni tó bá ní kì í ṣe Ifẹ̀ ló lọ tẹ Ọ̀yọ́ kó jà mí níyàn. Ifẹ̀ yìí ló tẹ Ọ̀yọ́ sí Ọ̀yọ́ ilé, Ọ̀yọ́ tó tú. Torí àwọn tó lọ tẹ ọmọ Ifẹ̀ ni wọ́n. Ṣàngó ọmọ Ifẹ̀ ni, Àjàká ọmọ Ifẹ̀ ni, títí tó fi dórí Alówó lódù bí Ìyèrè. Ọmọ Ifẹ̀ gbogbo wọn tó fi dórí Ọ̀wọ́ adé tá a jẹ lónìí, ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni. Torí àwọn tí ń sọ̀rọ̀ ká má bàa dá ọ̀tá lẹ̀ Yorùbá. DNA Ifẹ̀ ló wà lára wọn, ẹ̀jẹ̀ Ilé Ifẹ̀ ní ń bẹ lára wọn. Ẹ̀jẹ̀ Odùduwà mo wá ń bọ̀. Ẹni tó ní pé Ọọ̀ni sọmọ Odùduwà, torí bẹ́ẹ̀ náà àwọn ò gbà lọ́ba. Ọ̀rọ̀ ọmọ tí mo fi dà lọ̀rọ̀ yẹn.
ẹ béèrè ṣé Odùduwà ló kọ́kọ́ jọba l'Ifẹ̀? Question mi nìyẹn. Irú àwọn tí ń pàtàn nìyí pé 17th century ni Odùduwà wá tẹ̀lé Ifẹ̀. Irú àwọn ìtàn yẹn nu. Ìtàn kan tí wọ́n pàdé láìpẹ́ ìtẹ́nìkan sọ̀rọ̀ tó ní nígbà tí àwọn Yorùbá tí wọ́n ti wà ní Togo tí wọ́n ti wà ní Benin Republic ni Odùduwà ṣẹ̀ṣẹ̀ wá dé ló wá tẹ Ifẹ̀. Irú ìgbàgbọ́ yẹn òun lẹ fi sọ̀rọ̀ ẹ̀gbọ́n, òun lẹ fi sọ̀rọ̀. Irú ìgbàgbọ́ tẹ ẹ nínú kì í ṣe Odùduwà ló tẹ̀fẹ̀, àwọn baba ńlá baba Odùduwà ló tẹ̀fẹ̀. Odùduwà jìnnà sáwọn tó tẹ̀fẹ̀ mọ̀gbà tífẹ̀ ti wà ní. À ń sọ̀rọ̀ 20,000 years back. Ọdún mélòó l'Odùduwà gan ló ń l'Ifẹ̀? Gbogbo ọdún Odùduwà ń l'Ifẹ̀ tó 15 kò tó 1,500. Ẹ lọ wádìí dáadáa. Níbo wá ló ti tẹ̀fẹ̀? Níbo l'Odùduwà ti tẹ̀fẹ̀? Tó fi wá jẹ́ pé orí àpèrè yẹn Odùduwà ni ó ní. Kì í ṣàpèrè Odùduwà, àpèrè Ifẹ̀ ní. Àpèrè àwọn ọmọ Òtúfẹ̀. Wọ́n ti ń jọba ní ìran oríṣiríṣiríṣiríṣi. Agboolé àwọn Ògúnwùsì ń bẹ ní Ilé Ifẹ̀ dọ̀la, ọba ni wọ́n ń jẹ ń bẹ̀. Ọba ni wọ́n ń jẹ. Lára àwọn ìran tó Odùduwà bá fa wàhálà nífẹ̀ níran wọn wà. Ìyí tí wọ́n ń pè ní Ọ̀ọ̀ni òrìṣà ni ẹni tó ní òrìṣà, kì í ṣe ẹni tí ń bọ òrìṣà. Ọ̀tọ̀ ni bàbá àbọ̀ rẹ̀, ọ̀tọ̀ lẹni tó ní òrìṣà. Àpọ́nlé èdè ni Ọọ̀ni of Ifẹ̀, pé Ọọ̀ni tó ní ènìyàn tó ní òrìṣà, ẹni tó yẹ pé òun gangan lọ lórí àwọn òrìṣà, òun ni wọ́n pe Ọọ̀ni of Ifẹ̀. Ọọ̀ni èdè Ifẹ̀ ni. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Ifẹ̀ tó gbọ́ èdè wọn dáadáa, ẹni kí lè túmọ̀ Ọọ̀ni Ifẹ̀? Nítorí pé adágbé ìpapọ̀ tó dé Ọọ̀ni ẹlòmíín ṣe ń pè ní àwọn rí wọn. Àwọn ní ìṣẹ́bẹ̀ ní bàbá àfà kan tó ní àwọn rí wọn ni. Pé ní alligator nígbà tí ò mọ̀ túmọ̀ rẹ̀. Yorùbá tá à ń sọ yìí kì í ṣe gbogbo èèyàn ló gbọ́ tán. Tí Yorùbá bá kọjá létí ẹlòmíì, ọ̀tọ̀ ni tí ó tú sí. Ọ̀tọ̀ níbi tí ó tú èdè yẹn sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ má jẹ́ adógún lẹ́ńlẹ́ Yorùbá pẹ̀lú àwọn àtàkìtàn tó lè túlù. Now nígbà tí agbára padà sí ìlú Ọ̀yọ́, irú agbára wo gan ló padà sọ́yọ́? Agbára jagunjagun, torí pé ìdílé tó lọ tẹ Ọ̀yọ́ dúró nílé Ifẹ̀, ìdílé jagunjagun ni wọ́n. Àwọn Ọ̀ràfẹ̀, gbogbo ayé ló mọ̀ wọ́n pé jagunjagun ni wọ́n. Àwọn Ọ̀ràfẹ̀ yìí, àwọn ni wọ́n wá tẹ Ọ̀yọ́ dó. Àwọn yìí náà ni wọ́n yanjú ìpìlẹ̀ Ọ̀yọ́ títí tọ́yọ́ fi di ibi tó gàǹgà tó góńgó. Bí ìlú àwọn bàbá mi ní ìlú bàtà, wọ́n ní bá ọmọ òòjọ́ sòkòtò yóò jọ kíjì pa. Ìlú ilé bàbá mi nìyẹn. A ní bímọ nínú ilé Ọ̀ràfẹ̀ kó mọ́ ya akíkanjú. Tẹ́ bá ráwọn ọba Ọ̀yọ́ tí wọ́n bá ya akíkanjú, ibi tá a ti bí wọn wá láti Ilé Ifẹ̀ ni. DNA Ifẹ̀ ló ń rìn lára wọn. Bí ìran yẹn ṣe rí nù. Ẹ wá wọn bẹ, ẹ lọ Ilé Ifẹ̀ kẹ́ lọ béèrè agboolé Ọ̀ràfẹ̀. Wọ́n ní háàkì tán fi ṣe ẹnu ọ̀nà agboolé wọn àti wọlé wọn báyìí. Ẹ rí, ó wà ń bẹ̀. Agboolé àwọn Odùduwà. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò yé yín. Torí ẹ̀ ni mo ṣe ṣàdéhùn lórí fídíò yìí pé màá tẹ Ifẹ̀, màá tẹ Èkìtì, màá sì tẹ ilẹ̀ Ìjẹ̀ṣà lórí àwọn ìrìn àjò kan tí mo fẹ́ kó hàn gbangba kí n fi báàkì àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí lẹ́yìn. Mo fẹ́ ṣe é, mo fẹ́ kí àwọn èèyàn mọ àṣírí kọ̀kọ̀ tó wà ń bi èmi òjò ìwọ ojú mi ti ń dá wà lálẹ́. Aláàfin Ọ̀yọ́ wá gbágbára wọ̀, ó wá control gbogbo ilẹ̀, kì í ṣe ilẹ̀ bíbá yìí nìkan, òun náà tún padà gbogbo bí táwọn ọ̀ràn wọn ti control padà síbẹ̀. Ṣàmùpẹ́lẹ̀ kan mo sọ pé Odùduwà ó control nígbà tí àwọn fẹ́ gbé dìde àti jagunjagun. Áfíríkà náà jù sí, kì í ṣe Nàìjíríà náà ni wọ́n control, wọ́n jù sí Áfíríkà, gbogbo West Africa lọ sí North Africa,
ní Odùduwà rìn lọ pẹ̀lú iṣẹ́ ogun jíjà. Èèyàn kan pè mí of recent bí ijọ́ Sunday, ọmọ bíbí ìlú Ìrágbèjì lẹ́ni yẹn, Èkó ń bí ló ń gbé, òun náà ti rìn káàkiri gan, researcher ni. Ẹni yìí ń sọ nǹkan kan fún mi, ó nígbà tó ń dé àdúgbò kan ní Kenya, ẹ rò pé kì í ka Kenya mọ́ gbogbo àwọn àjò tá a sọ yìí. Ó ní ìyá arúgbó kan dẹ̀ gbé òun nígbà tó ń sọ pé Nàìjíríà ló ti wá, ó ní ìyá yẹn dẹ̀ dìde mọ́ òun pé tribe wo ní Nàìjíríà lọ ní Yorùbá, ó ní àwọn tó protect ìlú tó wáyé rèé, pé Nàìjíríà náà ti wá àwọn jagunjagun láti jọ tí wọ́n protect sọ ìlú ìdí tó dà lẹ́nìí tí wọn ò jẹ́ kó gun oko, pé ilẹ̀ Nàìjíríà náà ti wá ilẹ̀ Yorùbá. Ṣé orí yìí ò ní wú nígbà tí a bá gbọ́ ọ̀rọ̀ yẹn? Kẹlẹ́ máa fà tá à ń lọ lórí ọ̀rọ̀ tán lẹ̀ Yorùbá, tẹ́nìkan kọ́kàn jókòó síbi kan tí kàn tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fi ń dá wàhálà lẹ̀, ẹ fi ń ju bọ́ǹbù sílẹ̀ tọ́lọ́run fà láfíà sí. Nígbà tí agbára dé ọwọ́ Aláàfin bí tí mo sọ̀rọ̀ lọ, ní gbogbo ọba lọ ní Aláàfin bẹ̀rẹ̀ sí ní tẹ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá gan lójú. Irú ẹ̀ ni bí Almaroof ṣe sọ̀rọ̀ yẹn, bí àwọn bàbá wọn ṣe máa ń ṣe nu, wọn yìí sọ máa lè. Ṣùgbọ́n mo fẹ́ kó yé yín dáadáa pé n tó ti Ọ̀yọ́ àkọ́kọ́ ṣubú nù ní bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀, n tó ti Ọ̀yọ́ ṣubú dòní tẹ́ ẹ̀ fi rí gbé dìde mọ́, n tó bínú. Ká sọ̀rọ̀ tí ò yẹ ká máa sọ níta gbangba, èmi mo lè sọ, kò sẹ́ni tó lè mú mi sí. Òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ burú gan, ọ̀rọ̀ burú. Òdodo ọ̀rọ̀ mo sọ fún ilé nì. Nígbà tí ọlá Aláàfin dé, tí ẹkọ́nọ́mì ìlú Ọ̀yọ́ dìde, tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí, làwọn èèyàn ń rí láti jìnnàjìnnà wọ́n wá. Aláàfin bìlíìfù pé bí ó ṣe máa lọ nù. Mo sọ nínú ìtàn tí mo sọ nígbà tí mo dé láti Ọ̀yọ́ ilé níjọ́sí, mo ń sọ nǹkan kan ń bẹ̀. Mo ní tó ti Ọ̀yọ́ ilé ṣubú ni pé gbogbo alámúlégbè Ọ̀yọ́ pátá lọ tàlú Ọ̀yọ́ níbi ìwà, níbi ìmọ̀ jẹgàba, níbi ìfọlárẹ́ àwọn èèyàn jẹ. Débi pé Ifẹ̀ nígbà yẹn Aláàfin máa foyí ẹsẹ̀ tẹ àwọn ọba Ifẹ̀ lórí ni pé kí ni wọ́n ṣe nítorí agbára tó dé àtọwọ́. Aláàfin jayé káyé. Òun ni mo ṣe sọ wípé in tó tú Ọ̀yọ́ lé, àwọn àpapọ̀ àwọn èèyàn àgbáríjọ ló da ìlú Ọ̀yọ́ lérú. Nínú àwọn tó kọ́kọ́ dabẹ̀rú ni ẹni tán fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò gbà yẹn, Kakanfò Àfọ̀njá, tóun náà fi gbàbọ̀dẹ̀ fún ìlú Ọ̀yọ́ f'Aláàfin. Ọkàn rẹ̀ yọ̀ǹda pé tọ́ yóò bá fọ́ kó fọ́ nítorí ìjẹgàba àti ìfọlárẹ́ àwọn èèyàn. Nítorí bàbá yín dánwò nù. Ọ̀yọ́ gba Ìsìlámù. Nígbà tí Ọ̀yọ́ gba Ìsìlámù, wọn ìgbà ńlẹ̀ Haúsá gan. Tá bá gba Ìsìlámù ńlẹ̀ Haúsá kò lè tí tó tọ̀yọ́ ní táìmù tọ́yọ́ tó gba Ìsìlámù. Àwọn tó dẹ̀ mú Ìsìlámù wọ̀ lú Ọ̀yọ́, Málì náà ti wá, gbogbo wọn pátá lọ̀tá Ọ̀yọ́, ọ̀tá nábọ̀ Ọ̀yọ́ ṣe, nítorí pé control tọ́yọ́ ní lórí wọn ó le jù. Gbogbo wọn wá rí Ọ̀yọ́ bíi pé kí ló téèyàn ya kíní báyìí tó ya ọ̀dájú báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìṣubú Ọ̀yọ́. Wọ́n dẹ̀ wá sọ́yọ́ wá padà ṣubú. Araru rẹ̀ ní máa ń fa múlẹ́sọ́ tí ń ṣẹ̀yìn náà. Ọlọ́run ní jẹ́ kẹ́nu ó gbé yín, ẹnu ò ní pa yín, bọ́dà mi. Ìwọ̀nba là máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mọ́. Ìwọ̀nba ni. Ẹ lọ wádìí tán dáadáa o. Ọ̀ọ̀ni kì í ṣẹrú, kì í sì ṣàbọ̀rẹ̀ o. Gbogbo àwọn tí wọ́n ń pè lábọ̀rẹ̀, ìwé tí àwọn èèyàn kọ nígbà yẹn ní primary school ní káwọn èèyàn máa pè lábọ̀rẹ̀. Ọ̀ọ̀ni ṣàbọ̀rẹ̀ ẹni tó ní òrìṣà fúnra rẹ̀ náà ń pè ní Ọ̀ọ̀ni. Kò sí tí ń jẹ́ abọ̀rìṣà o, bàbá abọ̀rẹ̀.
tó bá jẹ́ abọ́ rẹ̀ ní abọ́ rẹ̀ wọ́n mọ̀ pé Yorùbá ló kọ tí wọ́n ń pa abọ́ rẹ̀. Tó bá jẹ́ bàbá lóòṣà ni abọ́ rẹ̀ náà ń pè bàbá lóòṣà. Ṣùgbọ́n ó ní òrìṣà náà ń pè ní ọ̀nìrìṣà. Ẹni tó ní ni the owner of deities. Ṣé yóò rí pé òun ló ní ni tí ìbá sọ̀ ló ní ẹrù jẹjẹ Ọ̀jájá òun ló ní òòṣà òun ló ní Ilé-Ifẹ̀ is the owner. Ẹ lọ wádìí dáadáa kì í ṣèdílé wọn nìkan níjọba. Ṣé nígbà ó ní kọ́ṣà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ pé ṣé nígbà tí Odùduwà padà sí Ilé-Ifẹ̀ kò bọ́ba ń bẹ̀ ni àbígbà tí wọ́n bí sí Ilé-Ifẹ̀ wọn ò bọ́ba lórí oyè ìran wọn nìkan ní ń dọ́jọba ń bẹ̀. Ẹ má máa tàyàn mọ́ o àwọn ọmọ Yorùbá àdó sójú kan. Ẹ mọ̀ ìran tí máa ń wádìí nǹkan ni. Onírìn àrè ni wá onírìn àjò ìrìn àjò lẹ́yìn náà ṣe lọ sílùú tẹ́ wá yẹn bí ìran Yorùbá ṣe rí nu. Ìlọ́tọ̀ tí sọ àtẹ mọ̀ nílùú yẹn táwa ò mọ̀ ó dìgbà tá a bá tó débẹ̀ káwa tó mọ̀. Ìlọ́tọ̀ tí sọ àtẹ̀yìn náà ò mọ̀ ibi táwa náà wà yìí. Ibi tẹ́yìn bá rìsáàtì dé tẹ́yìn fi lọ ibẹ̀ lẹ́yìn fi sí. Àwa ti ṣe rìsáàtì kọjá gbogbo lẹ́vù yẹn ó kọjá bẹ́ẹ̀ o ẹ bá jẹun padà tàn yín jẹ. Ìlú kan bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ìlú yẹn òjò wọ́n ń wú báyìí lọ́mọ́. Látijọ́ ìlú tá à ń sọ yìí àwọn ìlú tó bá pààlà sí ní ìsìn afẹ́ tó bíi 50 kilometres sí ibi tó ń wà tó bá pààlà ńgbà yẹn lẹ́ni àwọn ìlú mi ti wà láàrin wọn ìlú yẹn wájú kónkóló báyìí lọ́mọ́ ó ti shrink bọ̀ ilẹ̀ lẹ́bàá fi mọ̀ pé ó nílẹ̀ gan torí pé ìlú john ni mi ní dárúkọ ìlú yẹn lórí kan nìyí. Ìlú yẹn ní history kan tó máa ń pa àwọn èèyàn lẹ́kún. Kí ni history náà? Nígbà tí ìlú yìí fi bẹ̀rẹ̀ ìlú ńlá tó tóbi ní ìlú tó tóbi ìlú Ìjẹ̀ṣà ni tó tóbi tó jẹ́ pé wọ́n ka 140 àgbẹ̀dẹ tí ń bẹ nínú ìlú yẹn 107 that's 140 blacksmiths 140 blacksmiths ló wà ní ìlú tá à ń sọ yìí lẹ́ni ìlú yẹn ogun fọ́ ìlú yẹn láìmọye ìgbà tipátipá lè fi lè rágbẹ̀dẹ méjì mẹ́mọ́. Àwọn nǹkan tó ṣàfihàn bí ìlú yẹn ṣe tóbi tó nìyẹn but ọpẹ́ ni fọ́lọ́run pé bí ogun ṣe fọ́ ìlú yẹn tó wọ́n rí ìlú yẹn tẹ̀ padà pẹ̀lú àṣẹ ọba kan tí wọ́n ń pè ní Adéyanjú Atúlùtẹ̀ bí ẹni tẹfá ni wọ́n ń porúkọ ọba yẹn Adéyanjú Atúlùtẹ̀ bí ẹni tẹfá wọ́n tú ìlú yẹn tẹ̀ onímọ̀ sọ fún mi pé wáì tí wọn ò rí ìlú Ọ̀yọ́ tẹ̀ padà Ọ̀yọ́lé wọ́n fi ìbínú tú ní nǹkan burúkú náà fi tú Ọ̀yọ́ àpapọ̀ foreign forces ló wọlé even mi nínú research tí mo ṣe mi ò lè sọ pé òyìnbó ò lọ́wọ́ sí àṣírí lẹgbẹ́ lẹ́nu mi lénìí mi lè sọ pé òyìnbó ò lọ́wọ́ sí tútù ó dọ̀yọ́lé níbi ìjẹgàba tó mú ọ fọ́ Ọ̀yọ́ nìyẹn tó mọ Ọ̀yọ́ fọ́ nìyẹn tó di pé ẹ ti ń fi ìka lé àwọn ọmọ ọba kan wọn ti ń fi ìka lé wọn mú pé bóun tiẹ̀ ti jẹ́ bọ́yọ̀ ṣe nínú wọn fọlá jiyọ̀ àwọn nẹ́pà àti gbèsè wọn dé ẹ fún mi ní láǹpù mi ńlá yẹn. So àwọn ìdí pàtàkì rèé tá a fẹ́ ń pariwo wípé ẹ má jẹ́ ká lọ sínú ìtàn èmi òjò ìwọ òjò mi mọ́ wọn tá a bá ní ká ka irú inú ẹrú máa bàjẹ́ ni kò sẹ́ni tí ò ní story ní sáìdì tiẹ̀ tó náà lè sọ nítorí rẹ ti rí kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tí ò ní kò sẹ́dà tí ò ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ìdàgbàsókè ilẹ̀ Yorùbá òun ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún ìdàgbàsókè ìlú yìí ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún ẹ dìímú ṣinrinṣinrin ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun ni kẹ́ ẹ dìímú Yorùbá kó lo aláàánú kó lọ́run jẹ́ kó ọwọ́ wa kó tẹ nǹkan tá à ń wá Yorùbá nation òun ni gbogbo wa gbé lórí o òun ló yẹ ká máa fa wàhálà lórí bá a ṣe fẹ́ rí gbà kì í ṣe ọ̀rọ̀ ọba kan jọba kan lọ ọba kan ò jọba kan lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ láyé tá a wà yìí Aláàfin Ọ̀yọ́ yóò pẹ́ eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ jẹ yìí yóò pẹ́ tí ó fẹ́ rí gíjóbì á gbádùn ẹ̀jú Lámídì Adéyẹmí lọ
Ọọ̀ni tá a jẹ yìí tí èrò náà wà ń bẹ̀ láti 2015 yìí òun náà ó pẹ́ àgbàdo náà ju ọba àná lọ, ọba Olúbùṣe lágbára Ọlọ́run bí ó ti rí nù. Àwa ò ní sọ jù báyìí lọ, ẹ má jẹ́ kọ́ta ó wà o lórí ọ̀rọ̀ ọba jọba lọ o, kò sí ní tí ń jọba lọ o, ní tí wọ́n bá ṣe ní dáadáa ni a máa padà kà, kókó ibẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí Aláàfin ó tẹpá mọ́ṣẹ́ kó lè ní rẹ́kọ́ọ̀dù ju Ọọ̀ni lọ, ẹ jẹ́ kí Ọọ̀ni ó tẹpá mọ́ṣẹ́ kó lè ní rẹ́kọ́ọ̀dù gidi ju Aláàfin lọ tó yẹ ká máa ṣe nu. Ṣé gbé rẹ́kọ́ọ̀dù Ràṣídì Olúwo láti rí rẹ́kọ́ọ̀dù Olúwo ní gbogbo wa ní lọ́wọ́ nílẹ̀ Yorùbá lẹ́nìí, tó bá bí ọmọ kékeré báyìí pé bọ́ọ̀lù rẹ́kọ́ọ̀dù Olúwo yóò máa tú rẹ́kọ́ọ̀dù Olúwo lẹ̀ lọ ni. So rẹ́kọ́ọ̀dù kan nìyẹn tó yẹ ká máa sọ fáwọn ọba tó wà ń bẹ̀ sí nìyẹn, oníkálukú wọn build good record lásìkò tí wọ́n wà yìí, kì í ṣe ẹnìkan jẹ́ nìkan lọ tá à ń bá kiri. Ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ.